àwọn nǹkan márùn-ún rèé tó ti ṣẹlẹ̀ látìgbà tí Trump ti lóun yóò gbèjà àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Látìgbà tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ní òun yóò kó àwọn ọmọ ogun Amẹ́ríkà wá kojú àwọn tó ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa ní Nàìjíríà ni ọ̀rọ̀ náà ti ń tàn káàkiri àgbáyé ó kọjá Nàìjíríà nìkan. Trump gbé ọ̀rọ̀ yìí karí tó bẹ́ẹ̀ torí tó ní ọ̀rọ̀ Nàìjíríà ti kúrò ní ojúbọ̀rọ̀. Sọ̀rọ̀sọ̀rọ̀ orí tẹlifíṣàn kan tó ṣe alágbọ̀nrọ̀dùn ọ̀rọ̀ yìí Bill Maher ló ní Boko Haram ti pa ju èèyàn 1,100,000 kan èyí 100,000 èèyàn lọ láti ọdún 2009 tó fi di àsìkò yìí. Ó ní wọ́n ti jó ṣọ́ọ̀ṣì 18,000 níná èyí 18,000 church. Bí ìjọba àpapọ̀ àti lẹ́kàlẹ́kà ṣe ń sọ pé èyí kò rí bẹ́ẹ̀, wọ̀nyí ni àwọn nǹkan tó ti wáyé láàrin àsìkò tí Trump bẹ̀rẹ̀ sí ní dúnkokò ogun mọ́ Nàìjíríà. Àkọ́kọ́, Tinubu ṣèpàdé pẹ̀lú àwọn olórí ológun bẹ́ẹ̀ ló pàṣẹ ààbò tó rinlẹ̀. Nígbà tí ààrẹ Trump bẹ̀rẹ̀ ìdúnkokò rẹ̀ láì dákẹ́, ààrẹ Nàìjíríà ṣèpàdé pẹ̀lú àwọn olórí ogun orílẹ̀-èdè yìí. Ó pàṣẹ pé kí wọ́n kojú ibikíbi tí ààbò bá ti mẹ́hẹ̀ ní Nàìjíríà. Ààrẹ ní kò sí àkókò láti fi ṣòfò mọ́ ó ní ejò yòówù tó bá gbórí dìde lásìkò yìí kí wọ́n fọ́ lórí kíá ni. Ìkínlẹ̀ kejì, olórí ẹ̀ṣọ́ aláàbò sọ̀rọ̀ akíkanjú. Olórí ẹ̀ṣọ́ aláàbò ní Nàìjíríà Ọ̀gágun Olúfẹ́mi Olúyèdé sọ pé ohun tí Trump sọ pé wọ́n ń pa kìrìsìtẹ́nì nípakúpa ju àwọn ẹlẹ́sìn mẹ́ẹ̀ lọ ní Nàìjíríà kò rí bẹ́ẹ̀ Ọ̀gágun Olúyèdé sọ pé ìṣòro ìgbésùnmọ̀mí ní Nàìjíríà ń kojú kì í sí ọ̀rọ̀ ẹ̀sìn. Kò sẹ́ni tó ń fìyà jẹ kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Àìsí ààbò là ń kojú, pàápàá ìgbésùnmọ̀mí ó sì ti pẹ́ tó ti ń bá wa fínra. Olórí ogun Olúfẹ́mi Olúyèdé ló sọ bẹ́ẹ̀ fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá. Ó ní Nàìjíríà nìkan kọ́ ló ń kojú irú ìṣòro yìí lágbàáyé, kárí ayé ni Ó fi kún pé orílẹ̀-èdè yòówù tó bá ṣe tán láti ti Nàìjíríà lẹ́yìn, àwọn ṣe tán láti bá wọn ṣiṣẹ́ papọ̀ ẹ̀sìn yẹn léjì. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn aṣòfin Amẹ́ríkà gbóríyìn fún Trump láti ṣàtìlẹ́yìn fún ààrẹ wọn lórí ìṣekúpa kìrìsìtẹ́nì ní Nàìjíríà tí Trump fẹ́ jà fún. Aṣòfin kan l'Amẹ́ríkà Ted Cruz ti ń polongo ọ̀rọ̀ yìí ti pẹ́, kò sì yéé ṣe bẹ́ẹ̀. Lójú òpó X rẹ̀ ó kọ síbẹ̀ pé láti ọdún 2009 ó lé ní 50,000 kìrìsìtẹ́nì 50,000 Christians tó ti kú. Ó sì lé ní ṣọ́ọ̀ṣì 18,000 18,000 churches tí wọ́n ti dáná sun pẹ̀lú iléèwé kìrìsìtẹ́nì 2,000 2,000. Aṣòfin Cruz fẹ̀sùn kan àwọn aláṣẹ Nàìjíríà. Ó ní wọ́n kọ̀ tí ọ̀gbọ́n sí bí wọ́n ṣe ń pa kìrìsìtẹ́nì, àbí kó jẹ́ pé wọ́n ṣàtìlẹ́yìn fún àwọn alákatakítí ẹ̀sìn oníjìhádì tó ń pa kìrìsìtẹ́nì. Cruz pẹ̀lú àwọn èèyàn rẹ̀ bíi Riley Moore àti Tom Cole ti wà lórí ìrìn nípa bí Amẹ́ríkà yóò ṣe ka Nàìjíríà sí ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tí kò ṣe gba ojúbọ ọ̀rọ̀ fún. Èyí ń di mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin, iléeṣẹ́ ìròyìn ṣèwádìí ohun tí Trump sọ. Ẹ̀ka tó ń tẹ ìmọ́lẹ̀ sí ìròyìn tí kì í ṣe òdodo ní Nàìjíríà àti lágbàáyé, ìyẹn Disinformation Unit, ṣe iṣẹ́ ìwádìí lórí pé ṣé lóòótọ́ ni wọ́n pa àwọn kìrìsìtẹ́nì run ní Nàìjíríà. Àbájáde ìwádìí fi hàn pé kò sí àkọsílẹ̀ fún ohun tí aṣòfin Ted Cruz àti àwọn èèyàn rẹ̀ sọ nípa Nàìjíríà
àti pé ọ̀rọ̀ wọn náà kò ṣe fìdí ẹ̀ múlẹ̀ rárá. Lóṣù kẹsàn-án ni Cruz mẹ́nu bà á nínú àbọ̀ ìwádìí kan láti ọwọ́ International Society for Civil Liberties and Rule of Law, èèyàn Inter-Society, èyí tí kìí ṣe ìjọba. Ibẹ̀ ni wọ́n ní àwọn ti wádìí ohun tó ṣẹlẹ̀ nípa títẹ ẹ̀tọ́ èèyàn lójú mọ́lẹ̀ èyí tó wà ní Nàìjíríà. Bákan náà ló tún fi àwọn ojú òpó kan ránṣẹ́ sí iléeṣẹ́ ìròyìn èyí tó ń ṣe ìwádìí ìròyìn tí kìí ṣe òdodo láti wádìí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ló ní í ṣe pẹ̀lú Inter-Society tó gbé ìròyìn òfegè ọ̀hún jáde o. Àwọn Inter-Society kò fún wa ní ibi tí wọ́n ti rí òǹkà ìpànìyàn tí Cruz àti àwọn èèyàn rẹ̀ gbé kalẹ̀, èyí tó jẹ́ kó ṣòro láti fìdí iye ikú eléyìí tí wọ́n kéde náà múlẹ̀. Ẹlòdẹ̀lẹ̀ kẹrin èyí tó sì karùn-ún, Tinubu sọ̀rọ̀ nípa ìdúnkokò Trump fún ìgbà àkọ́kọ́. Lọ́jọ́bọ̀ tó kọjá, Ààrẹ Bọ́lá Tinubu ṣe alága ìpàdé àpapọ̀ àwọn aláṣẹ níbi tí wọ́n ti jíròrò lórí ìdúnkokò Trump. Níbi ìpàdé náà ni Tinubu ti ní ó dá òun lójú pé Nàìjíríà yóò borí o. Ó ní orílẹ̀-èdè yìí yóò borí Amẹ́ríkà tó ń pè é ní ilẹ̀ tí kò ṣeé gba ojúbọ̀rọ̀ fún, yóò sì tún borí ogun tó ń fa ìhalẹ̀ Trump. Tinubu ṣàpèjúwe Nàìjíríà bí ìlú tí kálukú ti ń rí ara wọn bí mọ̀lẹ́bí kan náà. Ó bi àwọn àjọ àgbáyé láti ti Nàìjíríà lẹ́yìn o kí ìlú náà lè borí ìgbésùmọ̀mí. Èyí ni àwọn nǹkan márùn-ún tó ti ṣẹlẹ̀ láti ìgbà tí Trump ti ń dúnkokò mọ́ Nàìjíríà pẹ̀lú ogun. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ máa subscribe, ọ̀fẹ́ ni kì í ṣowó. Ẹ máa pẹ̀ka, bẹ́ẹ̀ ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwú sí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.